ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjúbàdé owúdà ọlọ́run ẹ̀rí ọba tó bá yẹ mọ̀jà yà ló lo gbanigbani tá a sáyà agbé ọ̀gá èèyàn ológo aṣọ́lọ́ba àwọn ọba olúwa olúwa bàbá gba ọpẹ́ wa bàbá gba yẹn wa a ó máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ìwòye ìjẹ́jọ́ là ń dágbére fún wa lórí ètò ohun olúwa èyí tó máa wá láti ẹnu ìyá àdúrà Eriabanise JP tó máa wá láti ilé ìjọsìn wa ìjọsìn tèmi ilé àánú ní iléeṣẹ́ bílédò nàìjíríà níbí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ bílédò tẹlifíṣàn ní ìlú UK ní orúkọ jésù àtẹ̀mí àti a ò ní gbèrè tìjú ọlọ́run má jẹ̀mú amú adélé láyọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run atábí tẹ́tẹ́ ni ṣùgbọ́n ọlọ́run ló fún wa ní oore ọ̀fẹ́ èyí tá a tún fi rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní ọba tí ò jẹ́ kí wàhálà ìdààmú àti ìfòòró tó ń bẹ nínú ayé tí òjò borí èmi àti ẹ̀yin tó dá wa sí tó pa ọmọ tẹbítẹbí taratara àmọ́ lóore bàbá gbọ́ ọpẹ́ wa ohun olúwa náà rèé fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì fún ìbéèrè kan tàbí ìkejì tẹ wá ń wò pé mo dẹ̀ fẹ́ bá ìyá àdúrà Eriabanise JP yìí mo fẹ́ bá sọ̀rọ̀ tẹlifóònù nọ́mbà mi náà rèé 07057842311 lẹ́ẹ̀kan sí fún ara mi bẹ́ẹ̀ ni máa gbé tẹlifóònù yẹn 07057842311 lórúkọ Jésù ọwọ́ ayé ọ̀fọ̀ ọ̀tá kò ní bẹ èmi àti yín ohun olúwa náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ máa bá mi share rẹ̀ fún gbogbo ojú àti ọkàn tí ó máa wò pé tó ìyá àdúrà ti bẹ̀rẹ̀ o ìjọ mẹ́jọ mẹ́jọ náà ni ètò ohun olúwa láti iléeṣẹ́ rédíò nàìjíríà níbí lórúkọ jésù kristi ọfà ayé ọfà èṣù ní bà wá ọlọ́run májẹ̀mú yóò dì wá mú jésù kristi olúwa wa mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àti màmá àti bàbá tọ́lọ́run gbé iléeṣẹ́ yẹn lé lọ́wọ́ ní orúkọ jésù ẹ ò ní gbèrè tìjú
lórúkọ Jésù ò ní fi tẹ́lẹ̀ pléènì wá sílé. Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú, yóò di iléeṣẹ́ náà mú, yóò máa gbòòrò ní. Mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo orílẹ̀-èdè àgbáláyé ètò tí ń wo ètò Ohun Olúwa láti ìlú yìí dé gbogbo ìlú aláwọ̀ funfun. Ẹ máa bá mi share rẹ̀, ẹ share ní ìgbà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lórúkọ Jésù. Bó ti wù kọ́dún ìfẹ́ ṣe kíní tó, ẹ̀yin àti èmi á rí ògo tiwa mú nínú rẹ̀. Ẹ rí i pé oṣù yìí, oṣù keje, ọdún àkójọpọ̀ ni. Oṣù keje ọdún àkójọpọ̀ fún ohun rere èyí tó tọ́ sí wa, èyí tó yẹ wá lórúkọ Jésù. Oṣù àkójọpọ̀ yẹn á kó ohun rere pọ̀ fún yín, lè tẹ́jẹ̀ àjẹyọ̀ àti àjẹsẹ́kù. Bẹ́ẹ̀ ni yóò rí. Kìkìdákẹ́ ẹ̀kan ṣàmì nìkan. Jésù Olúwa wa, àmín lórúkọ Jésù Kristi. Kí ni kókó tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ní ọ̀sán yìí? Òun náà ni ẹ̀mí. Àwọn ẹ̀mí oríṣiríṣi ni ẹ̀mí. Ẹ̀mí tí mo fẹ́ sọ̀rọ̀ lọ́sàn yìí ni ẹ̀mí akó ọgbọ́n ènìyàn jóná. Ẹ̀mí tó máa kó ọgbọ́n ènìyàn, ẹni tó ti mọ̀ ọ́ ṣe tí ó kó ọgbọ́n rẹ̀ tí ó sì kó jóná, tí ó dàbí pé ṣé èmi náà wá kọ́ ni, ṣé inú ayé náà kí mo ti wà tẹ́lẹ̀ ni. Ọ̀kan nìyẹn. Ṣùgbọ́n mìíràn wà tó jẹ́ pé olóore aláàánú yín gangan, èyí tí ó ràn yín lọ́wọ́, tí ó fà yín lọ síbi gíga, tí ó mú yín lọ síbi sún omi tí kì í tán mọ́. Ó ṣeéṣe kí ẹlòmíràn tó mọ̀ ọ́ láti mú yín débẹ̀ kó máa sọ pé ta ló fẹ́ ṣe lóore, níbo ló fẹ́ ti ṣe lóore, bó o ṣe lóore kò lè mọ̀ ọ́. Àwọn ẹ̀mí akọ́gbọ́n ènìyàn jóná nù, torí ọgbọ́n àti òye àti ọlá àti iyì tí Ọlọ́run fún wa láti lè lò, ó ti ṣe kíni, ó ti lọ babẹ̀ jẹ́ láti lè má jẹ́ kíni, láti lè má jẹ́ kó wúlò, láti lè má jẹ́ kí ògo èèyàn kó tàn. Oríṣiríṣi ọ̀nà ni ènìyàn máa ń gbà láti kọ́ ọgbọ́n ẹlòmíràn jóná. Tá a bá lọ wòwe 2 Samuel láti rí ọ̀rọ̀ yìí, èyí tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí, ọ̀rọ̀ Dáfídì ọba ni. Dáfídì wò ó wípé ta ló kù ní ìdílé Jónátánì, ní ìdílé Sọ́ọ̀lù tẹ̀mí yóò ṣe lóore. Nígbà tí wọ́n kó ẹ̀mí akọ́gbọ̀n ènìyàn jóná kọ́ tí ṣe Síbà, ó ní ta lẹ fẹ́ ṣe lóore. Wẹ́ṣá kẹgbẹ́ èdè àgọ̀ tá a bá lọ kà á láti 1 to end, ọ̀rọ̀ yìí ní agbára. Láti ẹsẹ̀ kìíní dé tó parí ọ̀rọ̀ náà, ó ní a lè rí ọmọ kan ní ìdílé wọn, ṣùgbọ́n ọmọ bíbí ti Jónátánì ni. Bí Jónátánì bá tiẹ̀ jẹ́ ọmọ Sọ́ọ̀lù, ṣùgbọ́n ọmọ kan náà tó wá ní nǹkan arọ mọ̀mọ́ ni. Ẹgbẹ́ ọ̀rọ̀, ó ní arọ ni, nítorí pé kíni, ó ti wòye rẹ̀ pé kò lè wúlò fún ohunkóhun. Bẹ́ẹ̀ Dáfídì dẹ̀ fẹ́ ṣe ìdílé wọn lóore, torí pé kíni, Sọ́ọ̀lù ti ṣe Dáfídì lóore rí. Ó wá wò pé bó ló ṣe lè san oore nígbà tó ti wà nípò ọba báyìí, torí ẹni tó ń ṣe lóore òun fẹ́ káwọn jíjọ máa jẹun pọ̀ lórí tábìlì kan náà ni. Síbà ó sì débẹ̀ ńkọ́, wọ́n wá kàn, ó wá ní ó kú ọmọ kan, ṣùgbọ́n ọmọ bíbí ti Jónátánì ni. Bó tẹ̀ jẹ́ pé Jónátánì jẹ́ ọmọ Sọ́ọ̀lù ńkọ́, ṣùgbọ́n ọmọ kan náà tó wá wà ní Árónì, wọ́n kàn máa gbé pamọ́ ni, torí inú ilé ló máa wà. Lórúkọ Jésù, ibi tá a rò pé wọ́n fi yín pamọ́ sí yẹn, Ọlọ́run má jẹ̀ máa gbé yín jáde kúrò níbẹ̀. Níbi tí wọ́n dá ògo yín dúró sí yẹn gangan, tí wọ́n rò pé kò ní wúlò, torí wọ́n ti kọ́ ọmọ kún ẹni tí ò wúlò nínú ayé, wọ́n ti kọ́ ọmọ kún ẹni tí ò ṣe kíni, tí ò ní fálù kankan mọ́, torí pé wọ́n máa gbé pamọ́ ni, torí pé ó ya arọ. Dáfídì òkú tiẹ̀ torí ẹ̀ fi ṣe, ó ní ẹ bá mi gbé wá, mo fẹ́ rí. Ó ṣoore ńláńlá fún, nítorí pé kíni, Sọ́ọ̀lù bàbá rẹ̀, bàbá ẹ̀ ti ṣe lóore rí. Mọ́mì, dádì, brọ́dà, sísítà mi, ẹni tọ́lọ́run yóò rán sí oore tí ò ní ìgbìmọ̀, tí ò ní kọmitì, lọ́sàn-án yìí, lóṣù yìí, lórúkọ Jésù Olúwa yóò rán sínú ayé yín. Torí ẹ ní ìdí oore tí ò ní ìgbìmọ̀. Oore fẹ́ ní ìgbìmọ̀ látẹnu Síbà, láti jẹ́ pé kíni, òun ló mọ ibi tí ọmọ yìí wà. Ẹ̀rí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ti fẹnu ṣáátá àti ògo àti ìwà sí ayé rẹ̀. Ṣé kò wá ní ìdí bọ́jà bó ṣe wà nìgan ló fi ń wu Ọlọ́run? Ṣọlọ́run wò pé ń wà rán èèyàn sí ọ tí ó ṣe ọ lóore débi pé yóò mọ dé èso omi tí kì í tún tán mọ́.
dáàdì mọ́mì ẹ jẹ́ ká gbàdúrà ní ọ̀sán yìí, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ̀mí mímọ́ gbà mí, ẹ̀mí mímọ́ gbà mí lọ́wọ́ ẹ̀mí akó ọgbọ́n ènìyàn jóná tó jẹ́ pé ohun tí ó jẹ́ ìṣelógo àti ìṣeré ìrìn àjò èèyàn wọn ó sì kójọ tó ní wọn bá kó ọgbọ́n jóná bí síbà ṣe sọ yẹn tí Dáfídì náà bá fẹ́ wò ó ni yóò mọ̀ pé àárọ̀ ti wá jẹ́ àárọ̀ òun àti ọmọ àjọ jẹun gẹ́gẹ́ bí òun tó jẹ́ pé ọba lòun, ṣùgbọ́n kò wò ó tí síbà wí fún torí pé kíni ó fẹ́ san án lóore, ó ṣe lóore ńláńlá débi wípé mo mọ̀ wípé ní ìgbà náà síbà gan ni ó jẹ́ alábàárù fún ọmọkùnrin yẹn tí ó máa gbé wá nígbà tí Dáfídì bá tiẹ̀ sọ pé òun fẹ́ rí débi pé ó tiẹ̀ fẹ́ kánjọ máa gbé nínú ààfin náà ni báàfin ṣe dára tó. ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ ẹ̀mí akó ọgbọ́n ènìyàn jóná tí jẹ́ kí ọgbọ́n èèyàn kó wúlò nínú ayé, ọgbọ́n tó yẹ kí n tètè ṣe dáadáa, tó yẹ kí n tètè ṣe rere, gbogbo ẹ̀mí akọ́gbọ́n ènìyàn jóná ó yá kó nínú ayé mi, ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi, gbogbo ẹ̀mí akó ọgbọ́n ènìyàn jóná tó ń bẹ nínú ìrìn àjò yín, tó ń bẹ nínú ìrìn àjò ayé yín, tó ń bẹ nínú ìrìn àjò ayé iṣẹ́ yín, tó jẹ́ pé gbogbo ẹni tó lè jó lórí aláàánú tó lè fà yín lọ́wọ́ sókè fà yín sí gbangba, èyí tí gbogbo ògo yín yóò tọ̀ tí gbogbo èèyàn yóò mọ̀ pé yes Ọlọ́run ṣe kíni ó ti dá yín lóhùn, ṣùgbọ́n ẹ̀mí tí ó jẹ́ pé yóò máa jẹ́ bí alátakò lórí ìrìn àjò ayé yín yẹn gangan Ọlọ́run má jẹ̀mú yá kó gbẹ̀mí ẹ̀ dànù. Bẹ́ẹ̀ ni aládùúrà ni wá, bẹ́ẹ̀ ni aládùúrà ni wá, gbogbo ohun tí ò bá ní jẹ́yàn kó lọ á sọ fọ́lọ́run kó wú tí gbòǹgbò tẹ̀kátẹ̀ká kó sì fi iná jóni lónìí ní orúkọ Jésù. Gbogbo ẹ̀mí tó lóun kó ọgbọ́n yín jóná tó ní kò ní wúlò, tó ní ìrìn àjò ayé yín bí òun nínú yẹn, tó ní bẹ́ẹ̀ ṣe ń wà púpọ̀ òun ò fẹ́ kẹ́ ẹ rọ́nà lọ, lónìí ní orúkọ Jésù Olúwa fi kú òjijì bí ayé ẹ̀ wò, bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ á sọ fọ́lọ́run lórí iṣẹ́ yín yẹn gangan lórí ọ̀nà tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ń tọ̀ yẹn, ṣùgbọ́n tí ẹ̀mí akọ́gbọ́n ènìyàn jóná wà